gbàdúrà pé kò bímọ kó má gbọ́ràn sí ẹlẹ́nu. sórí bó ṣe sọ̀rọ̀ rẹ̀ dákun níbikíbi lẹ́yìn ọ̀dọ̀ mi má sọ ń bò mí mọ́. ṣé kò sí nǹkan mi nínú ọ̀rọ̀ wa sí Bímpé ṣá? Bíi ti báwo? Emma, explain. I need to know. Ọlámídé, ẹ̀mí mi ò kàn nífẹ̀ẹ́ sí ìbáṣepọ̀ wọ pẹ̀lú ẹ̀. Ìgbà wo lẹ ti wà níbí báyìí? Kò tí ì ju bí 40 to 50 minutes. Ẹ níṣẹ́ ni. Mo níṣẹ́. Ọlọ́run á ṣe wá lọ́rẹ̀ẹ́ ara wa, a pẹ́ fúnra wa. Títí tí mo fi máa jẹ́ pé Ọlọ́run mi ò lè dárí díẹ̀. sórí pé àjọṣepọ̀ yín ṣe ló da nǹkan nípa pátá. mo rántí pé kò sí ọjọ́ kan báyìí tí bá sọ fún ẹ pé Bímpé jẹ́ ká jọ ṣeré jáde tá a bá close wàá kàn fi style wàá fi yọ mi sílẹ̀. She's not the right person for you. Abo mọ̀ mi rí ṣàpàdé rí. Mi ò níṣẹ́ méjì, ìwọ níṣẹ́ mi báyìí.